أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين ọlọ́run bá wa kẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kó wa kẹ́ gbogbo àwọn ará ilé àná Muhammad Àmín. kó kẹ́ gbogbo àwọn sábì rẹ̀ kó kẹ́ gbogbo àwọn atọ́tẹ̀lé Àmín. gbogbo àwọn afáwa tí wọ́n ti lọ nílẹ̀ yìí àti láàyè bòmíì ní ọlọ́run bá wa sọ lẹ́kọ̀ọ́ kẹ́ fún Àmín. àwọn tó kù fún wa tó jẹ́ àlùbáríkà náà àwọn afáwa àlékún àláfíà ara àtàlékún okun ara àtàlékún gbogbo ẹ̀mí ọlọ́run bá wa sí fáwọn àbá Àmín. ayé àti ààyè àwọn afáwa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé Àmín. ọlọ́run ní Muhammad lọ́dọ̀ ọlọ́run. Àmín. ọ̀rọ̀ ṣókí díẹ̀ tó gbé mi wá orí ètò ní alẹ́ yìí Naam. ọ̀rọ̀ kékeré náà ni mo fẹ́ kí gbogbo ẹni tó bá ní làákàyè tó lọ́gbọ́n tó sì ní ọkàn àtòyé tó lè fi yí ọ̀rọ̀ padà tó lè fi gbàgbọ́ yí ọ̀rọ̀ Yóò fi yẹ̀ wò. mo fẹ́ kí wọ́n súnmọ́ mi kẹ́ gbọ́ mi kájọ sọ ká fọ̀rọ̀ náà ká fi yíra wa. ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ sọ ojú pé ìkìlọ̀ ni mo fẹ́ ṣe fún gbogbo àwọn tá à ń jẹ́ markasiyun Pátápátá. ìkìlọ̀ ni mo fẹ́ ṣe fún gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ markasi. Jákèjádò ayé. Al-Qur'ani ní laqad kana lakum bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa zakara Allaha kaseera. Al-Qur'ani laqad kana lakum fi rasulillahi ń bẹ fún yín lára Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. uswatun hasanatun àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára Ànábì Àwòkọ́ṣe eré. liman kana fún tani liman kana yarjullaha fẹ́ni tí máa ra kan kó ń fẹ́ pàdé Ọlọ́run jọ kan wal yawmal akhir tó sì fẹ́ kíjọ́ gbẹ̀ndàlì kíámọ̀ wọn dáa wa zakara Allaha kaseera tí sì rántí Ọlọ́run bá nígbàkigbà. Insha Allah. irú ẹni bẹ́ẹ̀ yóò máa rápèjúwe rere lára Ànábì Muhammad tí ó kọ́ sí Sallallahu alayhi wa sallam. nínú ìsọ̀rọ̀ Ànábì àríkọ́ṣe ń bẹ ń bẹ Insha Allah. nínú ìhùwàsí Ànábì àríkọ́ṣe ń bẹ ń bẹ àwárà Ànábì mọ́ Sallallahu alayhi wa kò sallam. sẹ́ni tó bá Ànábì láyé Kò sí. àrọ́bá ni Insha Allah. ìtàn ni Gbogbo ohun tó ṣe Ànábì ṣe báyìí Ànábì ọjàgun báyìí Ànábì hùwà báyìí Ànábì sọ̀rọ̀ báyìí Bẹ́ẹ̀. kò sojú mi Bẹ́ẹ̀. kò sojú wọn náà Bẹ́ẹ̀. adáyé wọ́n sọ̀tàn rẹ̀ fún wa ní Báyìí ló ṣe báyìí lónìí. ìgbàgbọ́ tá a wá ní sànábì ló mú wa gba ìtàn nábì tán sọ fún wa ló mú wa gbà á gbọ́ Ó mú àgbà lódodo. kò sẹ́ni ọ̀rọ̀ ànábì mà Pẹ́rẹ́pẹ́rẹ́. àwọn tó kù tá à ń rí òun làwọn àfa wa Insha Allah. bàbá ṣéwò ádámà Radiyallahu ta'ala anhu. òjíṣẹ́ ni wọ́n Pọ́nbélé tó fojú hàn tí ò rújú. bàbá ṣéwò kàmálù díìnì òjíṣẹ́ kan làwọn náà Pọ́nbélé tó fojú hàn tí ò rújú. bẹ́ẹ̀ bá bẹ̀rù àwọn tó bá ṣe ádámà ló gbà Allah. pé àwọn àfa yìí wọ́n bá ṣe ádámà ló gbà ìgbà àwọn àfa yìí fi wà ní Markazi wọ́n bá ṣe ádámà Markazi Allah. bẹ́ẹ̀ bá bẹ̀rù lọ́wọ́ wọn pé báwo ni ìwà ṣéwò ádámà ṣe rí wọ́n sọ fún yín pé n ti ń jẹ́ ṣéwò ádámà o ànábì ni Allah. gbogbo ìwà tí tá a máa pa afẹ́ bá lára ànábì Allah. bá a bá ti rí ṣéwò ádámà á bá wà náà lára Ń bẹ lọ́dọ̀ àwọn bàbá òun. gbogbo tí ṣéwò sọ láyé wọn àsọ̀rọ̀ kátọ́kátọ́ tó takò tànábì Sallallahu alayhi wa sallam. gbogbo ìgbà bí wọ́n ṣe lo ayé wọn kò yàtọ̀ sí bá ànábì sí lo ayé Ìgbésí ayé ànábì ṣe rí. àríkọ́ṣe dáadáa ń bẹ lára ṣéwò ádámà Allahu akbar. àríkọ́ṣe rere ń bẹ lára ṣéwò kàmáàlì Allahu akbar. àríkọ́ṣe dáadáa ń bẹ lára bàbá lágbàjì Rahimahullah. àríkọ́ṣe dáadáa ń bẹ lára bàbá gbẹrùgìrìmọ̀ Rahimahullah ajma'in. àríkọ́ṣe eré ń bẹ lára bàbá sí olóṣùn Rahimahullah ajma'in. bí ṣe ń bẹ lára gbogbo wọn run Allah. àwọn tá a wá jẹ́ ọmọ kéwú tá a kéwú lábẹ́ wọn a gbọ́dọ̀ rí bó làáfà yín ti ṣe rí pé bàbá fẹ́ wò ké bó níṣẹ́ ádámà ṣe rí bẹ́ẹ̀ bá ti rọ́mọ Markaz kan ẹ mọ tàtàrà rẹ̀ mọ bí ṣéwà ádámà ti ṣe rí dáhùn
Allah. bí ṣe ò ṣe rí ni. bẹ́ẹ̀ bá rán ọmọ alájí àgbà kan tó kéwú ní ọ̀dọ̀ alájí àgbà ẹ máa rí i pé bálájí àgbà náà ti ṣe ríre. ọ̀rọ̀ yẹn ò yé yín rárá. àṣé ìtọ́ bá kéwú lábẹ́ wọn tí ò mú wá wọn. gbogbo ẹni ọba wa kéwú lábẹ́ Sheikh Adama tó ń jẹ́ Markaz àbò kéwú lọ́dọ̀ alájí àgbà tó ń jẹ́ àdàbí tíwà rẹ bá ti wá yàtọ̀ síwà àwọn bàbá yẹn ọmọ àlè ibẹ̀ ni ọ́. bí n sàmọ́ wà ládùúgbò. wọ́n sì ní bọ́ máa lé inú ilé kan bá tí dàgbà. ọba ti dàgbà ní ilé máa tó rò. ilé máa tó rò. tọ́ba bẹ̀rẹ̀ sí dàgbà ní ilé bẹ̀rẹ̀ sí dàgbà. ilé ọba jẹ ni. gbogbo àtàjẹ́ Markaz ẹnu ti sọ yín. gbogbo Markaz ayé ti gbé sọnù fún yín. kí ló dé kí la ṣe. ẹ̀yin lẹ ń ba nǹkan jẹ́. bàbá Sheikh Adamu ba nǹkan jẹ́ kó tó lọ. but gbogbo àwọn Markaz tòní ẹnu ti sọ wá. bíjẹ́ ọba ṣẹlẹ̀ láàrin àáfàá sáàfàá ọ̀dọ̀ Markaz ní tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ láyé. lọ́gọ́ ti kọ́kọ́ ṣẹlẹ̀ kí ni ṣe yín. bí ọ̀rọ̀ kan bá dé tó le tí wọ́n máa gbé ká wọ́n ní a máa bá wá obìnrin lájọṣepọ̀ nínú àwẹ̀ o wọ́n ní ó ṣe nǹkan kan o wọ́n ní bàbá jẹ ajá wọ́n ní ó ṣe nǹkan kan o wọ́n ní bàbá jẹ ẹlẹ́dẹ̀ o bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ àbọ̀ ọ̀dọ̀ ọmọ Markaz ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. kí ni wàá ṣe ọ báyìí. wọ́n máa wá bú wọ́n máa wá bú wa wọ́n máa wá bú wa àwárí kankan dálẹ̀ tó kó àlàáfíà bá ìlú àfi ọ̀rọ̀ tí ó dá wàhálà alẹ̀. tí ó máa dà lóró. àfọ̀rọ̀ tí ó bàlú jẹ́. tí ó tún máa kọ̀ǹfíìsì àwọn èèyàn. ṣé bá ṣe láàmà ṣe é rè. àwọn bàbá yóò sì ṣe bẹ́ẹ̀. ṣé ń ta ké lọ́dọ̀ Sheikh Adama rè. ẹ fẹ́ jẹ́ kó máa bú àfa wa. ẹ fẹ́ jẹ́ kó máa bú Sheikh Adama. wọn aláwọ̀ máa dá mà ó ń jà gidijagan ni wọ́n. wọn aláwọ̀ máa dá mà ó ń fìtínà ni wọ́n. ó ń jàgbá ni wọ́n. Sheikh Adama yìí so níjà gidijagan onímímọ̀ ni wọ́n. gbogbo tó bá jẹ mọ́ jàgídíjàgan nínú ọ̀rọ̀ Sheikh Adama lérí òdodo ni. Sheikh Adama sì ní sọ ọ̀rọ̀ kan kọ́ta kóńtà nábì wí. sallallahu alaihi wasallam. gbogbo ìgbà bá náà sì gbàlú ayé bẹ́yìn ọba máa ẹ̀rọ lébè lọ́wọ́ àwọn àfáà yín tí wọ́n kọ́ yín kébò ládàmọ̀ sí lu ayé wọ́n sọ fẹ́ kí bó ṣe lóòrè bá dámọ̀ sí lóòrè kí wá ní sí àwa. èmi ò gbọ́ ẹnìkan ìṣe wá sí erétò láti wá bẹ́ẹ̀ nìkan kàjà ìtí mo wá sí ni pé mo wá ṣe kìlọ̀ fún wa ẹ má jẹ́ àbá ti jẹ́ Markaz ẹ má jẹ́ àbàjẹ́. gbogbo àwa tá à ń jẹ́ ọmọ Markaz ẹ má bá ṣe àwọn àgbàlagbà jẹ́. àló ń bá wí ààrẹ ni bá wa wí torí bàbá rẹ ni bá wa wí ni ó yẹ ká ti tọwọ́ gbogbo rédèrè ká tọwọ́ ẹ̀ bọ̀lẹ̀. kálukú wá sí tó wù. láti bí ọdún 5 sẹ́yìn ilẹ̀ ń sọ Markaz. bọ́rọ̀ kan bá dé rẹ̀ Markaz ni bí kìnìún kan bá dé Markaz ni bí kìnìún kan bá ṣẹlẹ̀ Markaz ni kí ló dé ṣe fẹ́ ba gbolé Markaz jẹ́ ni. kí ló dé. ṣe fẹ́ ba gbolé Markaz jẹ́ ni. fàbalẹ̀. àwọn ọmọ àdàbí wọ́n ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi tẹ̀lé tàfà wọn. pẹ̀lú ògùn Ọlọ́run. kí ló dé àwọn náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi tẹ̀lé tàfà wa àwa ń perí bàbá ní gbogbo ìgbà. bádámọ̀ bá tiẹ̀ burú lérí òdodo ọ̀rọ̀ ló ń burú lérí. Ádámọ̀ tiẹ̀ burú Ádámọ̀ bá jàrí. inú tán Sheikh Adama ta lẹ gbọ́ pé Ádámọ̀ burú sí. ẹ pé Sheikh Adama kọ́kọ́ wá ṣe wá sí yóò sọ̀rọ̀ òdodo lẹ́gbẹ̀ẹ́nu ọ̀rọ̀ rẹ̀ abẹ́yìn ti sin ẹ̀ lọ́rọ̀ òdodo lẹ́nu ọ̀rọ̀ fẹ́ nú ni. àfihàn tí ó bà ló jẹ́. léèrè kí mo fẹ́ hàn èmi náà fẹ́ ní star èmi náà fẹ́ káyọ́ mà mí ẹ wàá lè gbé àgbélé ọ̀rọ̀ kan tẹ́nì kan sọ rí ẹ wàá gbé kalẹ̀ gbì wọ́n máa wá fà kí tá a bá fà lọ fà á bọ̀ tá a bá láwọn máa ta ni wọn á lọ́mọ Markaz ni. ọmọ àdàbí kan ọ̀dájà lẹ̀ o ọmọ sùmọ́ra kan ọ̀dá fìtínà lẹ̀ nú ẹ̀sìn ọmọ Markaz náà ní dá wàhálà lẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yọ́ Markaz ni. ó yẹ kó ṣe làákàyè o. ṣé ẹ fẹ́ ba léyìí jẹ́ ni. ṣé ẹ fẹ́ ba wàhálà tí Sheikh Adama ṣe ṣé ẹ fẹ́ bà jẹ́ ni. ìwọ ni lónìí ìwọ ni lọ́la. gbogbo ìgbà. gbogbo ẹ̀yin àgbààgbà àfáà Ìlọrin gbogbo ẹ̀yin àgbààgbà àfáà Ìlọrin ẹ bá gbogbo ọmọ Markaz ẹ bá wa wí ẹ pe àwọn àgbààgbà wa kọ́ńkàlùkù lè kìlọ̀ fún mi. ẹ ṣe wọ̀. pé ẹ ṣe wọ̀ wàhálà tí yìí pọ̀ sẹ́yìn nìkan ni. kí ló dé. sẹ́yìn nìkan lẹ́ ń bẹ nílùú ni. àwa tá à ń bẹ nílùú bàbá kà dáadáa a tó 4 sí 5 ẹni kí n sáwò ọ̀tọ̀ ní Markaz
ọ̀tọ̀ ni àdàbí Inshallah. ọ̀tọ̀ ni sùmùrà Inshallah. ọ̀tọ̀ ni agbárígìdómà Inshallah. àwa mẹ́rin nù. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá wà fà lọ fà á bọ̀ láyé àwọn mẹ́ta yòókù ẹ̀ ní bá jàgídíjà kan lọ́dọ̀ wọn ọ̀dọ̀ ọmọ mọ́kàsí náà ni. mo láyà mo lè sọ̀rọ̀ ẹnu mi tọrọ ní tí n bá sọ àsọgbé kìí ṣe pé ò ní sọ ọgbẹ́ tòótọ́ àmọ́ kìí ṣe pé bàbá rẹ lọ ń pè rí mọ́kàsí yẹn bàbá ṣe àdámọ̀ yẹn tó ṣe wàhálà yẹn ẹ̀yin lẹ́ ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ kọ́rọ̀ sí bàbá yẹn. Wallahi. Wallahi. mo wọlé social media lónìí ìwádìí táwọn kan wọ́n èso ọmọ lọ́rin àwọn ìlú kan ni wọ́n máa ń pẹ́ yẹn àfáà lọ́rin wàhálà yín pọ̀ sẹ́yìn nìkan ni ìgbà tí wọ́n gbọ́ rẹ̀ ojú wa ń tì mí ọ̀rọ̀ yìí ká mi lára kò pé sáwà nìkan ní tòótọ́ ni. Dákun má bà wá lójú jẹ́ mọ́. àwa ni àfìgbà kan àwa là ń bọ́ àwọn sàábé ẹnu wa ni wọ́n ti gbọ́ pé ọ̀kan ń bẹ náà sàábé tí ọ̀dà ọ̀kan nù. bí sàábé kan bá tiẹ̀ dẹ́wọ́n níbi ìrẹsì bá tiẹ̀ ń pàkúta sọ́kọ́ lẹ́nu alubára. Pẹ́rẹ́pẹ́rẹ́. àtúnfìgbà kan sọ àní àwọn ẹ̀yẹ bẹ́ẹ̀ bá dinú àwẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe kinní kan náà àwẹ̀ kò ní kàfàrà. àwọn tí ọ̀gbẹ́sìn yé pọ̀. Yẹn lè bóbi ẹni lò pọ̀ náà àwẹ̀. Àwọn tẹ́sìn òye tẹ́lẹ̀ ẹnu dẹ̀dẹ̀ díẹ̀ tẹ́ tó gbìyànjú pé kó yé wọn. Àwọn tẹ́sìn òye àwọn ni wọ́n pọ̀ ẹnu kínkín tá à ń bá ti gbọ́ òun ẹ̀yìn àfáà náà là ń tẹ̀lé níta bá ti gbọ́ lẹ́nu ẹ̀yìn àfáà òun là ń lò bá a bá ti wá ń gbọ́ ní tí ọ̀dà lẹ́nu ẹ̀yìn àfáà ta ló tún kù tí ó ṣàtúnṣe mọ́. Ẹnìkan lọ́wọ́ bá mi lóúnjọ́ náà nínú àwẹ̀ pé ẹgbẹ́ wọn ní mìíràn bá bóbi lásìkò nínú àwẹ̀ wọn ní kò ní kàfàrà wọn ní ta ló sọ bẹ́ẹ̀ wọn làwọn gbọ́ lẹ́nu wá sí àfáà kan ni nígbà tá a bá lọ àbọ̀ Markaz náà làfọ̀. Èyí tuntun sẹ̀ láàrin bíi jọ́mẹ́rin jọ́mẹ́ta nísìn wọn ní bàbá jajá wọn ní kò sí láì fi ń bẹ̀. Dákun má dá wa lálẹ́ mọ́. Wọn bàbá jajá ìjọ ò lẹ gbọ́ rí pàfà kan ṣe wá sí pé ká jajá dá. Adakumulai tẹ ìran ajá bá tiẹ̀ wá tọ́ kí mùsùlùmí máa jẹ́ kí ló dé tọ̀ ọ̀rá ń jọ súná ọmọ rẹ kọ́ ọmọ fi pa súná. Kò tiẹ̀ kọ́ lẹ́nu mùsùlùmí ń jajá. Allahu akbar. Káàpá àfà kan lọ́wọ́ sọ yí pé ká jajá o nínú sílámù o kò sí láì fi ń bẹ̀. Ẹ má jà bagbolé Markaz jẹ. Dákun àgọ́ ni. Bàbá àmọ́mọ́ àgbà ẹ pé gbogbo àwọn àfọ àgbà Markaz ẹni wọn kìlọ̀ fáwọn ọmọ wọn tí wọ́n yìí pọ̀. Wọ́n bá wọn wọ̀. Bàbá àmọ́mọ́ lé ẹ pé àwọn àgbààgbà Markaz ẹni kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn tí wọ́n yìí pọ̀. Kí ló dé? Bàbá ọba àdúrà lọ́rin Sheikh ọlọ́jẹ́mi yóò gùn ẹ pé àwọn àgbààgbà Markaz ẹ kìlọ̀ fún wọn. Wàhálà tán dálẹ̀ yìí ti pọ̀ jù. Má da nǹkan rú mọ́ kí ló dé. Ṣé bàbá pàdé ara mọ̀ lórí ìsìnká máa jà ní ṣá máa lura wa ní. Bọ́ ọba bú àfáà mi èmi náà bú àfáà rẹ̀. Túláàsì. Ẹnìkan ò lè yájú rẹ̀ kó bú àfáà mi mo ṣe jẹ́tù tó láyé yìí kọ́ wa tanú para kọ́ wa lọ lè bú wọn ní olóṣùn àwa lọ bẹ́lẹ̀. Yọ bẹ́lẹ̀. Ẹ wá láwọn àfáà ń jà gbogbo ìgbà ni wọ́n máa kóra wọn lọ lé ọba lọ́rin gbogbo ìgbà. Àdúgbò tí ń bẹ́lẹ̀ tẹ́ ọ̀kẹ́sẹ̀ lẹ́njọ́ ní àfáà kan ń bú àfáà kan wọ́n padà pé wọ́n papọ̀ pé ẹ má jà mọ́ àbálọ àbábọ̀ àwọn méjèèjì náà Markaz ni wọ́n. Ètò àṣẹ bíi ọdún mẹ́rin náà kí wọ́n máa gbé àfáà lọ kóòtù. Òfìtì rẹ̀. Ẹ̀yin náà wọ̀ ká máa gbé àfáà lọ kóòtù pé máa lọ lè jẹ́jọ́ òbúlágájá wọ́n wá ń gí ọ ṣé nítorí pé ọ fẹ́ hàn láyé. Ọlọ́run ní fi ní hàn. Bàbá ká wá gbà fáwọn àgbààgbà jọ̀hún. Àwọn olórin gan kí wọ́n máa ń ta sí àwọn ògbóhùn ibú àwọn tó báyìí. Iṣẹ́ làwọn sí àdámà sí. Iṣẹ́ làwọn alájí àgbà ṣe kí wọ́n tó hàn. Star ti dùn ní nísìn. Dáadáa. Ọmọ kọ́mẹ́dì ọmọ kan wọ́n ń pè ní erékéré. Ìgbóná erékéré bẹ̀rẹ̀ ní tó ti yá àdìpọ̀ náà hàn ní ayé. Erékéré wọ́n máa jí nǹkan gbé. Òun náà sì ti hàn. Ó ti dùn ún ṣe nísìn bó bá lọ fẹ́ hàn nù ayé àmọ́ ọ̀nà tẹ̀ ń gbà hàn ni ọ̀nà tí hàn yóò fi ní lẹ́yìn ni. Tí ò fi ní lẹ́yìn. Àwọn àfọ̀n wà sí tó ti ń bá wà sí bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ti ń ṣe wà sí bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ gbogbo nǹkan ni wọ́n ti fi wà sí ṣe inú ayé wọ́n ti fi wà sí péyàn sínú ìsìlámù wọ́n ti fi wà sí pa kèfèrí wọ́n ti fi wà sí kó ẹbọ wọ́n ti fi wà sí kó òòṣà wọ́n ti fi wà sí bu kírísítẹ́nì sí mùsùlùmí láti bí 40 ọdún ni wọ́n ti ń bá bọ̀. Iṣẹ́ Ọlọ́run yóò sì bàjẹ́ lọ́wọ́ wọn kí wọ́n fà kọ́ wá dé lónìí òun náà wà lálejò kọ́ lọ́wọ́ ló lè tanú pa òun ló lè bú wọn. Bẹ́ẹ̀ bá ronú wò ní ọmọ ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Túláàsì ni. Wọ́n ní kójú ọba kí afọ́jú ọba lè mà kójú fẹ́ rọ̀ lòjó máa fi kú. Lòjó fi ń kú.
kó di ọba àmàpọ́jò fẹ́ràn lòjò máa fi ń sú àbí ní fi ń sú bẹ́ẹ̀ ni ní fi ń sú. èyí dáṣẹ́ yẹn akọ kìí ṣe nǹkan àṣegbé o wàláì kìí ṣàṣegbé torí afọ́jú ẹ máa bá a lọ ọmọ kínkínní ọmọ yóò padà fa aṣọ ya mẹ́yìn náà lọ́rùn tó láṣì ni ọmọ kínkínní tí ò tó nǹkan kan yóò fa aṣọ ya mẹ́yìn náà lọ́rùn torí pẹ́yìn náà ti fa aṣọ ya máwọn àgbàlagbà kan lọ́rùn. ẹni tí ń dẹ̀dí òkété ọlọ́run dẹ̀dí tiẹ̀ náà. má ṣáàbà àbá ahadi ṣáàbà àbáhù gbogbo ẹ tí bá ti ń bú bàbá ń bàbá wọn ó bú bàbá tiẹ̀ náà. gbogbo ẹ tí bá ti ń yẹ̀yẹ́ èèyàn kan wọ́n yẹ̀yẹ́ tiẹ̀ náà. kò sí rọ́ńbẹ́. ẹ já túnra wa ṣe. ẹ̀rọ ọmọ tọ̀hún ti yẹ̀yẹ́ ni. àwọn Markaz ẹnu ti sọ wájú. nígbà àwọn gbé kéré máa ń jẹ́ nísìnyí ta lọ́lọ́run. bàbá ẹnu ti sọ wájú ẹnu sọ wá. bítọ̀ wọn bá wà ní Markaz ní dá wàhálà rẹ̀. Ìlọrin rèé Ìlọrin tàná ìlú àlàáfíà ni. wọ́n sọ pé àwọn bàbá Yusufu lágbàdì àṣà kan tí ń bẹ ń jọ àwọn olórin ní ń lo àṣà òun. barista ọmọ bú kọ̀lẹ́ntì kọ̀lẹ́ntì ọmọ bú barista pàṣọ àmọ́ bú Òṣùpá àádọ́tù sun ara yìí. ìṣesí àwọn olórin àṣà àwọn akọrin wa bọ́ àṣà náà lẹ̀ wọ́n láwọn òdò mọ́ ẹ̀yìn àfàlẹ́ wa lọ lè jogún ẹ̀ ibi táwọn gbé sí ń bẹ̀ lẹ́tí lọ lè gbé àdàbí ọmọ wa bú Markaz ọmọ wa bú àdàbí táwọn méjèèjì ó tiẹ̀ pọ̀ jù ẹni wọn lè gbọ́ tó ọmọ àgbàgìdò mà ká ń búra wọn ṣé kò sí àwọn àgbàgìdò ṣé kò sí wọn nù lọ ni ṣé kò sí àwọn òṣùwọ̀n látẹ̀wé láàrin ṣé kò sí wọn nù lọ ni àfẹ̀yìn kan yìí náà Markaz náà ní gbogbo gbà. bí ṣé wùlà bí bó ṣe Markaz náà ní gbogbo gbà. bí ṣe kàyà tó ń jò lẹ́yìn tí ń bú sùn wá. Markaz náà ní gbogbo gbà. kódà ẹ dákun torí Ọlọ́run èkìlọ̀ lèmi ṣe fọ́ra wa o bẹ́ẹ̀ bá gbá kìlọ̀ yìí tẹ́ ẹ bá ń jẹ́ káyọ́ máa perí iṣẹ́ àdámà wọn eré bàbá yẹn dájọ́ tí ọ̀dá fẹ́yìn náà. Insha Allah. wàhálà tí bàbá yẹn ṣe kó tó lóko wàhálà tí bàbá yẹn ṣe kó tó nímọ̀ wàhálà tí bàbá yẹn ṣe kó tó ra àwọn ọmọ kéwú kó jọ kéṣe kékeré ẹ wá kéwú tán díẹ̀ kéwú di ìrọ̀rùn fẹ́yìn náà ẹ wá fi eré sanre tọ́rọ̀ ẹ̀ fi eré sanre ni gbogbo ìgbà tẹ́ ẹ̀ bá jẹ́ káwọn èèyàn máa fẹnu pa òbú Markaz tá a máa fẹnu pa búṣẹ́ àdámà ẹ̀ fi eré sanre bá a bá sì rore ń bì kan ìtọ́ da ni ká dá oore padà síbẹ̀ èmi ò bú ẹnìkan o àbá kan ní ajaja àbá kan ní amájaja gbọba wọn kálukú kó sẹ̀ sí kòkò sásọ ẹ̀ bájá bá wù ọ jẹ wọn ń tajá lóboro òdù léèrà bí màálù bá wù ọ jẹ màálù ń bẹ pàtà léèrà bẹ́ẹ̀ ọlẹ́lẹ́dẹ̀ náà lọ fẹ́ máa jẹ́ bọ́ bá sì fẹ́ kó ọmọ bọ́ bá lò ló àgbò tó lórúkọ ajá ló lò sọ ajá mẹ́lẹ̀ ń ta bàbá rẹ nìkan ní mú ọ̀sẹ̀ mi ò bú ẹnìkan bọ́sẹ̀ ẹlẹ́dẹ̀ náà ní ọpa àmọ́ yìí tẹ́mi sọ pé ẹ má jẹ́ káyọ̀ máa sọ̀rọ̀ sí iléeṣẹ́ àdámà má gbogbo gbà ọmọ wa búṣẹ́ àdámà gbogbo gbà wọn làwọn Markaz ní ọ̀dà gbogbo gbà wọn làwọn Markaz ní ọ̀dà àwọn ọmọ kéékèèké kan mẹ́ta ṣe wọlé kéwù wọ́n ṣe wọ Markaz àwọn tó wọ dàrú àwọn tó wọ nuru silamu wọ àwọn tó wọ òǹkàlùkù sà wọlé kéwù tiẹ̀ àwọn ọmọ kéékèèké yìí kí lẹ́yìn tẹ̀ ń jágbà wọn kí lẹ́yìn kọ́ wọn pé kí wọ́n máa ṣe ẹ̀ ń kọ́ wọn pé bẹ́ẹ̀ náà bá ti dàgbà o bẹ́ẹ̀ bá fẹ́ ní star àwọn aṣáájú yín ni ẹ máa bú o ọ̀gẹ́dẹ̀ báyìí náà kúkú ti bá aṣáájú yín ẹ ti bẹ̀ jẹ́ lọ ẹ wá ń fi lé àwọn ọmọ náà lọ pé bẹ́ẹ̀ náà bá ti fẹ́ hàn kò ṣòro ṣe ẹ ṣáàṣì wọ àfa kan ẹ máa bú. ṣé ìlú lè sinmi báwọn ṣé ìlú lè sinmi ṣàlàáfíà lè wọnú ìlú gbogbo bàbá wa ìlú lọ sí ń tọrọ àlàáfíà sínú ìlú yìí tọrọ àlàáfíà sínú ìlú yìí sáàlàáfíà lè jọba ok nígbà tí wọ́n tọ́ ọjọ́ máa kéwu ẹnìkan tó lọ lè bú àfa ẹnìkan àfa tó bú náà lọ máa kéwu kí ní ọ̀pọ̀ ṣubú táwọn tí ò ní dọ́ lóhùn. ó náà yọ dọ́ lóhùn yọ sọ tiẹ̀ náà sí ọ. àfa kan wọn lọ lè búra wọn lágbo wáàsí àgbo wáàsí àfa kan wá bú àfa kan jù àwọn ọmọ kéwu rẹ wá láwọn lọ lè lu àfa mọ́lé ẹ lè lu àfa mọ́lé ẹ bú kèfèrí máa kí kèfèrí olóhùn olú yìí kí gbogbo àwọn afọ ọdá sí ẹ bú kírísítẹ́nì kí kírísítẹ́nì ó dìde ìjà kí gbogbo àwọn afọ ọdá sí àfa sáfà ìwájọ ń búra yín lágbo wá sí. ìlú lórí bó ṣe rí ọ báwọn tí wọn ń lù wá ọ báwọn wí. adúrún tá a lè ṣe wá sí lélẹ́rí adúrún tá a lè ṣe wá sí lélẹ́rí bó ṣe pọ̀ tó. èyí tá ń fà ń bẹ́ẹ̀ ọ̀kan ta lọ lọ́hùn ọ̀kan ta lọ lọ́hùn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń perí wa
wọ́n ń ro aburú sí wa bóyá sàsí wọn gan ní ń jẹ́ lára wa mi ò tiẹ̀ mọ̀ o. ẹlòmíì fi ń wíwèé kúwèé tí. bóyá sàsí àwọn ẹlẹ́sìn àbáláyé bóyá náà ní ń jẹ́ lára wa mi ò tiẹ̀ mọ̀. àbí ọba máa jẹ́ bẹ́ẹ̀. ọfẹ jọ bẹ́ẹ̀. bí ọba máa jẹ́ bẹ́ẹ̀. ọfẹ jọ bẹ́ẹ̀. bọ́kàn bá sinmi lọ́sẹ̀ kan ọ̀kọ́ tún gbé lọ́sẹ̀ kejì. bí ọ̀sẹ̀ 4-5 sẹ́yìn ọ̀rọ̀ búṣe Ibrahim kò búṣe Ibrahim là ń yànnú ayé èyí ò ti dá wàhálà lẹ̀. à ń pe gbìyànjú ọ̀tẹ̀ mí. táwọn ọmọ kéwú ti ń lura wọn. ẹ tó ń jẹ́ kí mi ò. táwọn àfáà ti ń lura wọn. lérí ọ̀rọ̀ ó búṣe Ibrahim kò búṣe Ibrahim. àwọn àgbààgbà Tìjàní yún àwọn tí wọn ò lè jáde àwọn kàn mọ́nú àwọn tó lè jáde àwọn jáde lérí kíni. wọ́n tún yanjú èyí ò tún yàn. ó tún di pé ọ̀kan tún ṣẹlẹ̀ ń jò níyìn ọ̀kan ọ̀sọ̀ ọlọ́sẹ̀ kọ̀sọ̀ ọlọ́sẹ̀ èmi lọ lọ́sẹ̀ èmi ni lọ́ọ̀dù ọ̀fùsọ̀gùn ọ̀kan lẹ̀ yìí ẹ̀yìn àbá yìí kẹ̀yìn náà. àtúnyẹ yìí tán lọ́sẹ̀ tó kọjá ọ̀rọ̀ àjàjà òun lẹ tún bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. ló tún wà lóde báyìí. láti bí ìjẹ́ ní síjà oníṣìí lọ́rọ̀ àfa kan ní àjàjà ajá dá ká jẹ ajá ni ká máa fi kó mọ. ẹ bá tiẹ̀ máa fajá sí wòlímọ̀ Kùránì yẹn. kí la fẹ́ mú nínú ẹ̀. tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà bá láì fi. ṣé kí la fẹ́ mú nínú eléyìí. bàbá mi dúró Markaz ọlọ́run jẹ́ mi ogun àlàáfíà gbogbo ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú bàbá náà bí bàbá náà bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú làákàyè lọ ni wọ́n sọ. Inshallah. ọjọ́ tí mo dúró Markaz ti ń bá àwọn tẹ̀bílíìgì jálẹ̀ yìí lérí ọ̀rọ̀ ó ṣe hijabu kò ṣe hijabu ọ̀rọ̀ yẹn wọ làákàyè kò sẹ́ni tí ọmọ kọ́ ọ̀rọ̀ gidi bàbá yìí sọ kò sẹ́ni tí ọmọ ọ̀rọ̀ gidi bàbá yìí sọ. nígbò tó yá ó tún dọ̀rọ̀ ó ṣe fàtúwá kò ṣe kí ló dé kí lè fẹ́ gbà ń bẹ̀. èmi kìlọ̀ fún gbogbo ọ̀tẹ̀ jẹ́ Markaz gbogbo àwọn ọmọ Markaz yún pátápátá ẹ lọ lè dákun ẹ dá ilé tó kó ẹ dákun mo fi Ọlọ́run mo fi iṣẹ́ Ádámù gangan kọjá ìkìlẹ̀ gbogbo wa mo fi bẹ̀ yín jákèjádò ayé mo fi Markaz gangan mo fi bẹ̀ yín Markaz gangan ògiri ibẹ̀ gangan iye àwọn ọmọ tó ti jáde ń bẹ̀ mo fi òǹkà wọn mo fi bẹ̀ yín ẹ dákun ẹ já lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàhálà tiwa yìí ti pọ̀ jù nínú ayé ẹ ń fún àwọn kan lọ́rọ̀ sọ à ń fún àwọn tí ó yẹ ká máa sọ̀rọ̀ sí wa pàápàá yìí àwọn tí ó yẹ kó sọ̀rọ̀ sí lọ ni wọ́n bu lọ ni wọ́n ní lọ náà ni àwọn tí ó yẹ kó bú Markaz wọ́n bú Markaz. wọ́n bu bàbá ibi tí wọ́n fi bu ibà mo ṣe ní kókó ìyá ẹ̀ ẹ̀ ṣeun owó ń dà ọmọ òsè ní kókó báyẹ̀ ẹ̀ ẹ̀rọ pẹ́ ń ṣe yá yìí wà láàyè ẹ̀ ṣe yá yìí òsì yẹ́nyẹ́ lẹ̀ ń ṣe eré ibú ilẹ̀ ń ṣe. wọ́n ti mọ̀ ní ìdí ọ̀nà tí wọ́n fi mọ̀. tọ́ba yẹ pé àbá àwọn ẹ̀dá kan àtọ́ ń bú yẹn kí ẹ̀dá kan tẹ̀ ń bọ̀ tọ́ba yẹ pé fọ́lọ́wàsì rẹ lọ bá rí mọ́ káà fọ́lọ́wàsì dínkù ọ̀fẹ́ káwọn èèyàn máa fọ́lù rẹ má gbọ̀nà bẹ̀hùn gbọ̀nà bòmí má bu afa kan mọ́ afa kan olóróró afa kan tòróró afa kan tamangi kí n tiẹ̀ pẹ̀lú pé afa kan ń ṣe kinní kan bá afa bá ti ń tajà sọ ti ní láì bínú ni. wọ́gán òun náà ní tí ń ta kí la màmá nábì. wọ́n náà ń tẹnu. anna rasulullahi ọ̀rẹ́rìn àlùgánàmà. ìta màná ìgbà ni pé ànábì náà máa da ẹran jẹ. àdàrà jẹ sámúsámú ni. bóòrò bá ti dá ilé lásìkò àwọn oṣù ká ànábì náà tó rú. ó lè ta. láì fi òsì mi káfà kọ tajà àfà kọ tajà. èyí ò lẹ́yìn máa wá fi bú àfẹ́ ẹgbẹ́ yín pé àfọ olóróró. àṣírí wí ẹni ó ṣàgbẹ̀dẹ́ nu wọn. sóróró ló fi dè yẹn. ẹni ó daran. ànábì Dáúdà ẹbẹ kí ní ṣe ń jẹ àgbẹ̀dẹ ní ṣe jẹ anabi Suleiman ní ti ń ṣe anabi Isa ní ti ń ṣe anabi Musa ní ti ń ṣe káfà kọ́ máa wá ṣiṣẹ́ kan báyà tajà ní àbáfà kan fọ fìlà èyí náà ẹ̀ tún máa fi bù ẹnu sọ wa àwọn Markaz ẹnu sọ wa ẹ jẹ́ lọ rí ṣàtúnṣe ara wa. àgbà tí ó sì ta tí ń ta ìlólo fún kí ló ti rí fún. ẹ jẹ́ lọ rí ṣàtúnṣe ara wa ẹ jẹ́ ṣàtúnṣe rẹ̀ yín àgbààgbà fún Ìlọrin ẹ pé gbogbo àwọn tá à ń jẹ́ Markaz ẹ dákun ẹ pìwẹ́ kì wá lọ bẹ́ẹ̀ bá lè rí gbogbo wa pé ẹ pé àwọn àgbààgbà náà wa ẹ pé àwọn àgbààgbà náà àwọn àfáà Markaz kọ́ńkàlù kó lè kìlọ̀ fọ́mọ ẹ̀. wọ́n yé ṣe wókòwòkò. ẹ kìlọ̀ fọ́mọ yín ọmọ tó bá ẹ fẹ́ pé kún gan bá báyìí ẹ bá ní gbojú wọ̀rọ̀. àbí ilé àmọ̀ tó lò náà ní dààmú ilé àmọ̀ kọ́ ilé àmọ̀ ní máa ń dààmú yàrá òun fa. àṣà ìlójútì ni ilé àmọ̀ kankan kọ́ òkèrèké mo ti ṣe kan rí mo ti jẹ lọ láti bẹ̀ àṣà ní dà wọ́n láàmú ẹ fẹ́ pè sí i pé ẹni ọba tún búra wọn nínú ẹ̀yìn àfáà o báyìí ni kò rí fún bóyá bí a bá ti ẹ̀fẹ̀ kiri bóyá ẹ̀rú lè bà wọ́n díẹ̀ ẹ dákun sọ̀rọ̀ ọlọ́run ọlọ́mba nílò ẹ lè ṣàtúnṣe o ẹ lè ṣàtúnṣe mi ò bú ẹnìkan o ẹ lè ṣàtúnṣe o ọmọ òsè ní gbogbo yóò tẹ̀ ń kó gbogbo bá ìyá ìyá ọmọ wa kè
ẹ̀ ń jẹ́ káyà máa bú sí àdámà ń kó gbogbo báyìí. ẹ̀ ń jẹ́ káyà máa bú Markaz iṣẹ́ tí àdámà ṣe kí Markaz ó tó yé kì í ṣiṣẹ́ kéke pẹ́rẹ́pẹ́rẹ́ bó ṣe jẹ́ nu. òun náà èyí tóun náà ṣe kó tó débi ó dé òun ṣé ọlọ́wọ́ òun náà sàánú mọ wa bó ti mẹ́ ṣe. ọlọ́wọ́ tó wá ṣe ṣàbàbà náà háyà ìlàlẹ̀ máa.